àwọn bandits kànjàgbọ̀n nípínlẹ̀ Kwara bí Sunday Igboho Ṣà owó baba dami bí wọ́n ṣe gbórí wọ ìlú kan nípínlẹ̀ Kwara tí wọ́n ń pè ní Eruku. ẹ̀yin èèyàn ológin ní ìtàjòdè o èkúté ilé ẹ̀ paramọ́ra ológin ní ìtàjòdè o èkúté ilé ẹ̀ paramọ́ra. Sunday Igboho dé gbogbo àwọn bandits jànàjànà dé bá wọn nípínlẹ̀ Kwara. ẹ wò ó tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ìlú tí wọ́n ń pè ní Eruku yìí lemọ́lemọ́ léraléra làwọn afẹ̀míṣòfò yìí ni wọ́n ń sọ sẹ́ńbẹ̀ lójoojúmọ́. àwọn Sunday Igboho Ṣà dé wọ́n dé togun-togun. Sunday Igboho Ṣà dé ó dé tìjàtìjà owó baba dami ọkọ àwọn Fúlàní ọkọ àwọn bandits dé wọ́n dé sípínlẹ̀ Kwara o. ẹ wò ó màá yí kíní yẹn sókè nísìn kẹ́kọ̀ọ́ gbọ́rọ̀ díẹ̀ lẹ́nu wọn náà àní mò ń bọ̀ ẹ má ti kú mbẹ́ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. ìlú Eruku làwà yìí ní Kwara State àbúmọ̀ wà fún yín Ọlọ́run bá mi dúró tì ẹni sì rìn láéláé ẹni bọ́ wá jínigbé láti àjọba nù bàtà tó lọ gbọlẹ̀ ẹ̀ṣọ́ sí wàhálà. Ìlú Eruku ni a wà tó ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o lẹ́nu Sunday Igboho Ṣà wípé kó lọ fọkàn balẹ̀ ètò ààbò ti dé báyìí sípínlẹ̀ Kwara. ẹ bá ń ṣe yín òun lé ní èkejì ẹ̀wẹ̀ Sunday Igboho Ṣà sọ̀rọ̀ nípa alàgbà kan tó fẹ́ gba ilé epo máwọn lọ́wọ́. wọ́n ní ilé epo táwọn ti ní tẹ́lẹ̀ kó tó di pé wọ́n lé àwọn kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé àwọn líìsì ẹ̀fọ́gbẹ́ni ni o káwọn tó padà dé ńkọ́. ó ti lọ sí dọ́kúmẹ̀tì tóun lòún nílé epo kódà ó ti lọ sílé ẹjọ́ tádáyọ̀ ti dájọ́ fún un. wọ́n wá ti wá padà wá báyìí wọ́n ti lọ tún ẹjọ́ yẹn dá o. bóun ni wọ́n ṣe dá ibo ni wọ́n dá sí ṣé wọ́n ti padà rí ilé epo wọn gbà padà. gbogbo ẹ̀ pátápátá lẹ́ ó láǹfààní láti gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wá fún yín. ẹ má bá mi comment kẹ́ máa like kẹ́ sì má bá mi pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn lára. ẹ jẹ́ ń gbé fọ́nrán ìwọlé kẹfà balẹ̀ wá gbàlà yí ọ̀rọ̀ lẹ́nu Sunday Igboho Ṣà owó baba dami ẹ ṣeun. inú wa ń dùn bí mo ṣe wà lẹ́yìn odi yẹn ni o torí pé ọ̀pọ̀ ẹ̀wọ̀n ní àwọn tó ti talẹ̀ àwọn tó ti ta dúkìá mi wọn fẹ́ kí n dé torí wọn ta dúkìá mi àwọn tó ti gba dúkìá mi wọn fẹ́ ń dé ilé epo mi ti mẹ́ ń jọ́sẹ̀ sókà yìí wọ́n sì gbà ẹni tí mo gbé fún kọ́ mo fi ṣe elise pé mo lise ẹ̀ fún òun bá sọ di tí ó sì ṣèwé lóun ní. mo sì ṣe lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni o mo wá lọ ilé ẹjọ́ pé kí n má ní fi jà nísìn èmi ni mo dé yìí n wo adájọ́ ìwé tí mo fi lise ẹ̀ fún rẹ̀ fọdún méje a dey sign agreement ní 2017 èmi àti ẹjọ́ sign agreement adájọ́ ní òun rèé 2017 la ẹgbẹ̀lẹ́mọ̀ mi la sign agreement èmi àti ẹ̀ ó sì lọ ṣèwé ní 2024 kó òun ní 2025 ìgbà tó di 2025 ó ṣèwé ó ló ti di tòun last year nígbà tó di last year yìí náà ló ṣèwé pátápátá pé òun ti ní ó wá fẹ́ lọ ṣe sí ọkọ̀ lé lórí ó wá débi tí ó ti ṣe sí ọkọ̀ ní sẹkítírìàtì àwọn ìjọba ọ̀gá ó kọ Sunday Adéyẹmọ níbẹ̀ ní orí kínní yìí agreement tó ṣe fún ẹ fóun ti tà fún ẹ dà ó sì lọ mú wá signature tí mo fi sign yìí sì fún ọ wá lọ yọ ìsìnkú mbẹ ó fi sẹ́ẹ̀lì síbẹ̀ ó sì gbé fún wọn wọ́n ń ṣèwé yẹn lọ́wọ́ èmi bá dé lọ́lọ́run lolúbàdàn tí àwọn bàbá mi bá wọn bá lẹ́yìn òbá pátá àwọn ológun bá gbéra pé Sunday iléyà mọ̀ bọ̀ nlé ni mo bá dé mo wá débẹ̀ ọ̀rẹ́ wa mo ní nǹkan lólóhùn ti ra kíni mo ti ra lọ́ba ní àwọn ìjọba tó gbẹ́sẹ̀ lé gbogbo property mi láwọn tó ti ta fún un ó láwọn wà láwọn SCPC wọn láyé SCPC àwọn ogun ICPC ta ICPC kan $1 million yálà ya babalababa tó bí bàbá ò lè gbà tí n bá kúlẹ̀ ò lè dá bàtà mi mú tí n bá kúlẹ̀ báyìí ò lè gbà
ẹ̀yin tẹ́ bá rò pé gba property mi tara yín ni tí n bá kúlẹ̀ òkú mi ó bínú dìde yóò sọ fún ọmọ mi pé ẹ lọ gba nǹkan bàbá yín ẹ̀ tó bẹ́ẹ̀. adájọ́ wa ni sọ ọ̀wọ́ wẹ̀ tí ò sí gbòó lé gan kọ́kànlá yẹn wà ó lè gba property yẹn adájọ́ wa gbọ́dọ̀ débẹ̀ wọ̀ ohun tó ń rí ń bí ó wá padà jẹ́ pé mo lísì ẹ̀ fóun ni tó ṣùgbọ́n gbà tó wáyá àwọn federal government ń wáyé pé àwọn ti gba gbogbo nǹkan mi wọ́n á ní fóun wá ẹ̀kíní kan wọ́n á ní dìbò kan lónìí wọ́n lẹ́nìkan lónìí wọ́n sá ta fóun wọ́n ló ti wọ́ wèrè èmi ni mo ṣèwé fún wọ mo dẹ̀ kó wé fún federal government wo ló ta fún níbo ló ti ta fún níbo ló ti wá aráàlú bo ni ẹ ohun tí mo fi wọ ẹni pé Èkìtì tó jẹ́ àwọn èèyàn mi pọ̀ lẹ́kìtì ìbáni kò jù ọ̀lẹ́ látòrí ju first story ni aráàlú bo ni ẹ bí mo ṣe lé mẹ́ nìyẹn bẹ́ẹ̀ làwọn lẹ́mí kan tọ́lọ́run dẹ̀ mọ̀ pé mi mo ní kí n tó rí wọn lé kò yí sí rárá òun ló fẹ́ kí n wálé pẹ̀lú àwọn èèyàn náà dáadáa kí ni mo ṣe fún yín kí ni mo ṣe ohun tí mo sọ ni pé ẹ mọ́ pààrọ̀ mi mọ́ ó sì dogun mọ́ mi lọ́wọ́ ó sì dọ̀nà tẹ́mi ọmọ pé ó dọ̀nà tó yẹ ó sì dọ̀nà ọlọ́run ọba tó sì ní ó dọ̀nà tó dídọ̀nà rẹ̀ ìmọ̀sí ọlọ́run ni òun ló ní kó yí mi lọ́wọ́ mo sì sọ yẹn òun tó dẹ̀ fi ní kó yí mi lọ́wọ́ ọlọ́run tó ní kó yí mi lọ́wọ́ ọmọ tó rí ó sì ṣe kí n wà dé ìgboro gbogbo gbà kẹ́mi ti bọ́ ọba tó lè mi ti ọ gbé ẹ̀mí rẹ̀ ń pamọ́ tó lóhun tí mo fẹ́ lù ẹ̀ fún ó sì fi mi pamọ́ fún ọdún yẹn kí n márùn pé mo pa ẹ mọ́ ẹ mọ nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin ọdún márùn yẹn dúkìá yẹn kò nítumọ̀ kankan nígbà táwọn ọmọ mi mọ ẹgbẹ́ màá ní mọ̀ mi gbogbo dúkìá tẹ̀ ń wẹ̀ nígbà tí mo ń bọ̀ I came to this life with nothing and you are going back with then I'm going back with nothing when time is coming. Máa padà pẹ̀lú kò sí kankan torí mi tí ìrẹ́ nìkan tó padà pẹ̀lú gbogbo dúkìá yìí náà gbogbo eléyìí kò nítumọ̀ kankan tí máa ń jáde mọ̀mọ́ ilé ọ̀sẹ̀ pọ̀npọ̀n ìmọ̀mọ́ ń gbé lọ gbogbo ọkọ̀ tẹ́ ń wò èmi kàn fi tolé ní o èmi kàn ń lò ó lè wá pátí kí n gbé kàn wá bẹ̀ o pọ̀npọ̀n máa gbé wa ọlọ́run ni èmi kàn fi ń dírẹ́sì lé ni o wọ́n ti mọ́ fi tolé nígbà yẹn náà ni pé ẹ̀mọ́ olóṣèlú ni mí táwọn olóṣèlú bá wá mi wá tó wọ́n lè tó mo tó nulẹ̀ wọ́n lè fún mi lówó kékeré. ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí ẹ̀yìn yẹn wá bò lẹ́ ṣe rí sí abẹ́rẹ́ pé lè gbẹnu tán mẹ́wàá ń ṣe ẹ̀ lábẹ́ ọ̀run o ìwọ tó o bá ti sí ń di dúkìá ẹ̀ wo àwọn èèyàn ò ṣe ń sì bá sì bo ni wọ́n ṣe yàn kan Sunday Igboho tí ì kú ẹ̀wọ̀n nǹkan tí wọ́n fi property ẹ̀ tí wọ́n fi ń dá lára àwọn kan náà sọ pé wọ́n lọ ń tú ẹ́ńjìnì mọ́tò wọn wọ́n lọ ń tún ta wọ́n ń ta gbátà wo ta kò bá bà sásùn torí pé wọ́n sì ń lé ni o ilé ayé ò ní agbára ẹ bá ń comment kẹ́ máa like ẹ̀sùn máa pín in káàkiri ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa ẹ kú kalẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.